لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. أدعوك فالله أبا عليكم إكيالون أولي أجنجة الله كما با نبوة محمد صلى الله عليه وسلم. ترى تحذيب تسهيل العقيدة الإسلامية أني أنكا فراوة يا فاوى عبد الله ابن عبد العزيز الجبرين حفظه الله تعالى ترى تنسى لعين irú àwọn àdìọ́kàn wo ló yẹ kí mùsùlùmí ó dúró lérí ẹ̀ kí kó sì bá ní orí rẹ̀ tí ó fi wà ní àwọn ìjọ tí wọ́n là láyé nínú bídà àtijọ́ tí ó là lọ́jọ́ al-qiyāmah níbi wàhálà ìyà Ọlọ́run Ọba. Ibi tí a ọ̀rọ̀ nípa al-walā wal-barā, nípa a nífẹ̀ẹ́ èèyàn, a kórìíra èèyàn, ó nìkan sí pẹ̀lú ẹ̀sìn o. Kìí sí gbogbo èèyàn ní ẹ̀sìn ní a nífẹ̀ẹ́ ká máa lò pẹ̀lú ẹ̀ pẹ̀lú al-walā. Èyí tá ń bá lọ òun náà ni mazāhirul walā'il muharram, àwọn ọ̀nà tí àwọn èèyàn fi gbà fi wàláwù hàn sáwọn èèyàn tí ó bá mú. Pàtàkì jùlọ ń bẹnu ẹ̀ èyí tó jẹ́ kúfùrù, ń sì ń bẹnu ẹ̀ èyí tí ó kìí ṣe kúfùrù. àwọn èyí tó jẹ́ kúfúrù
òun náà ni à ń ṣàlàyé ẹ lọ níbi tí a ti imita dóníjẹ ẹjọ́ òun náà ni ad-da'watu ila wahdatil adyan lára àwọn tí a gbọ́dọ̀ fi ìfẹ́ hàn sí òun ni ìmọ̀ pèpè síbi ká sọ pé ẹ̀sìn kan àwọn ẹ̀sìn yìí nǹkan kan náà ni kò sí tábàtí wá ní ẹ̀sìn wa ẹ̀sìn kankan náà ni kò sí ẹ̀sìn kírísítẹ́nì ìsìláàmù a jẹ́ sí pé àwọn náà lẹ́tọ̀ọ́ láti ṣàfihàn àlùwàláwò pẹ̀lú wọn nù tó láti ní ẹ̀sìn kankan náà ni tó eléyìí anùgbà ni ká máa sọ pé ẹ̀sìn kan tún súnmọ́ dodo díẹ̀ ẹ̀sìn kan súnmọ́ dodo lẹ́yìn Islam torí pé Ọlọ́run ní inna ad-dina 'inda Allahi al-Islam àbí ẹ̀sìn lọ́dọ̀ wọn Ọlọ́run Islam ni kọ́dọ̀ sọ́mbò mi wa man yabtaghi ghayra al-Islam dina bẹ́ẹ̀ bá tún lọ mú ẹ̀sìn mi lẹ́sìn lẹ́yìn sí ìsìláàmù ó ní falan yuqbala minhu nígbà ẹ̀sìn náà lọ́wọ́ rẹ̀ wa huwa fil akhirati minal khasirin kọ́dà bàbá gbà wọ́n tó ti jáde kìyàmà yóò tó ṣòfò náà tí ó ṣòfò ní wà. èwo wá ní ó súnmọ́ ní gbogbo ẹ pé àti bọ̀tán bá kàn ní padà já sí kọ́lọ̀ wà kó sọ wá ń díẹ̀. ẹlẹ́ẹ̀keje muwalatul kuffar bí i'anatihim ala al-muslimin ká máa fi alwàláù ká máa fi bá gẹ̀fẹ̀rí lò lọ́nà wo òun ni pé àwọn àtàbá ti ń ràn lọ́wọ́ lórí mùsùlùmí ká máa ràn káfìrí lọ́wọ́ lórí mùsùlùmí alwàláù muharramun kọ́dà kúfúrù ní lára àwọn ọ̀nà táà máa ń fi wàláwù hàn tí ò bá mu òun ni ká máa ran káfìrí lọ́wọ́ lérí tání lérí mùsùlùmí àbọ̀ ọ̀dán o i'anatul kuffar ala al-muslimin ìran kèfèrí lọ́wọ́ lórí mùsùlùmí sàwáwù àkánàtì bilkitali ma'ahum aw bí i'anatihim bilmali aw silah gbogbo ọ̀nà tí ẹ bá gbà ran àwọn kàáfìrí lọ́wọ́ lórí àwọn mùsùlùmí ó ṣeéṣe kó já sí pé èèyàn kún àwọn gèfèrí lọ́wọ́ nígbà tí wọ́n fẹ́ bá àwọn mùsùlùmí jagun wọ́n fẹ́ bá mùsùlùmí jagun àwọn gèfèrí ìwọ́n náà kún wọn lọ́wọ́ ẹ̀yìn àwọn gèfèrí lọ tòsí ẹwọ́ yọ gbógun ti mùsùlùmí eléyìí ni ó yẹ pé àpàdà sí tẹ̀sílù rẹ̀ àyàfi tó wáyé pé gọ̀rúrọ̀ ló fa fún yàn lápèjúwe nísìnyí èèyàn jẹ́ ọmọ ìlú kan mùsùlùmí sì ní ọ sọ́jà ní ọ lápèjúwe àbí ẹni force ìlú yín wọ́n wá fẹ́ gbógun ti Islam wọ́n fẹ́ gbógun ti ìlú mùsùlùmí lógún wá kàn náà bá jà wọ́n kàn sí ẹ̀sìn náà ti ń lọ. ìkọ́ dojúkà kọ́wọ́ ìlú Islam náà tẹ́ dojúkà kọ́wọ́ ni olùgbèdà káfíìrì nìyínú ọwọ́ ràn án lọ́wọ́ ìwọ́n náà wà láwọn ọmọ ogun tí ń tẹ̀lé kọ́ńtírì yín lọ. wọ́n ní nǹkan báyìí kúfúrù ni àyàfi tó bá já sí pé
wọ́n fọ́ọ̀sì yẹn dé èyàn nìkan dé kò bá já sí pé èyàn ràn lọ́wọ́ àwọn bilman pẹ̀lú dúkìá ni wọ́n fi ràn án lọ́wọ́ tí ẹ ọya ẹgbà ẹ fi kún owó tẹ́ fi bá àwọn mùsùlùmí jà mùsùlùmí sì wọ́n náà ń pera rẹ̀ irú eléyìí kúfùrù ni tó gbé ìjáde kó ní Islam àwòsílá ìwò òfowó ràn lọ́wọ́ àmọ́ ẹgbà wẹ́pọ̀n rèé àmùkánàtì bí tajassus lahum ala al-muslimin àbí kó já sí pé ọ̀nà tí ń gbà ràn wọ́n lọ́wọ́ bí tajassus òun dẹ́dẹ́ bó la fẹ́ wíyùn ìmọ̀ kí ni kò tajassus kéèyàn máa bí àwọn kí láwọn pa àwọn eléyìí àwọn fọ́ọ̀sì ti ń jẹ́ tọ́jà àbò fọ́ọ̀sì àti tajassus àwọn tọ́tọ́ fẹ́fẹ́ yẹn ti jàre àwọn òṣìṣẹ́ àìdí kan tọ́jà àbò ọjà làwọn ẹni rántí kéèyàn máa tọ pínpín wọ́n ràn wọ́n lọ́wọ́ ní pé aago méje ni ẹ wá aago méje òun ni ẹ̀yìn bá yín wá òsùkò tí wọ́n ti gbàgbéra àbẹ́ àwọn ọ̀hún tọ pínpín pé àwọn ìyá yín náà máa ń jẹ́ sí àsùbá yìí náà máa ń jí àsùbá yìí náà máa ń sùn kò tí yé wọ́n kàn ní kó lọ fún lẹ̀ informant ni wọ́n jẹ́ ọkùnrin tápà yìí ọ́nìjàre informant jẹ́ ti gbà tán ọ̀nà tí wọ́n ń gbà ràn wọ́n lọ́wọ́ nù eléyìí náà kúkúrú ni amúgọ́rẹ̀ dáàlì abọ́nà mi gbogbo ọ̀nà tí èèyàn pásá máa fi ran èèyàn lọ́wọ́ láyé kó lè bá fi borí ẹnì kejì rẹ̀ kúfúrù ni tẹ́yìn bá ń ṣe bẹ́ẹ̀ èèyàn sọ̀pọ̀tì káfìrí nínú ọ̀nà ni láti lè fi borí mùsùlùmí tẹ́yìn bá ń ṣe irú kan bá ní kúfúrù ni ẹ má ṣe bẹ́ẹ̀ o ká jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ báyìí ìwà nífàkù ni wọ́n wá ní bó ti rí tẹ̀kúnù ala wajhayn ìran káfìrí lọ́wọ́ lórí mùsùlùmí ọ̀nà méjì ló lè gbà wá alwajhu al-awwal ọ̀nà alákọ̀ọ́kọ́ an yu'inahum bi ayyi i'anatin muhabbatan lahum wa ragbatan fi dhuhurihim ala al-muslimin ọ̀nà àkọ́kọ́ kọ̀ǹdíṣàn lélẹ́yìí tó lè sọ̀rọ̀ di káfìrí sáyá òun ni kó já sí pé ẹni yìí ń ran àwọn gèfèrí lọ́wọ́ níràn lọ́wọ́ tó yẹ pé ó nífẹ̀ẹ́ sí wọn gan ó sì nífẹ̀ẹ́ sí kan tí wọ́n ń ṣe àbí kó yẹ pé ó ní interest lórí kó jẹ́ pé àwọn ẹni kan borí lórí àwọn mùsùlùmí ó ní interest lórí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo ẹni tí inú rẹ̀ bá ń dùn nítorí pé àwọn kèfèrí wọ́n borí mùsùlùmí aláìgèfèrí lè tàn tí ẹ bá fi rẹ̀ mùsùlùmí pé ọkàn dùn nítorí pé àwọn kèfèrí borí mùsùlùmí wọ́n rẹ́yìn wọn. fàhádì lè ìyáná irú ìrànlọ́wọ́ táì tó bá ti kó ìfẹ́ sínú tí ó nífẹ̀ẹ́ sí ìborí àwọn gèfèrí lórí mùsùlùmí àbí kó ní tẹ́sì lórí kí àwọn mùsùlùmí gèfèrí borí wọ́n nílò eléyìí báyìí kúfùrùn mukhrij minal millah kúfùrù ni ó sẹ́nà pé kúfùrù pé sí méjì wọ́n wá yan pé kúfùrù eléyìí ó gbé ẹ̀ jáde kúrò nínú Islam
gbogbo ìyá rẹ̀ kó ní Islam so kéèyàn ká yẹra wò náà وقد حكى غير واحد من أهل العلم إجماع علماء على ذلك ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà òní wọ́n mú àwọn ẹgbàá tó pọ̀ gan lórí pé ìjìmẹ́rù ni ìpanupọ̀ ń bẹ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn àfáà lórí kúfúrú ẹni báyìí. al-wajhu thani ọ̀nà kejì nínú ọ̀nà ta ní ìrànlọ́wọ́ lórí ìran gèfèrí lọ́wọ́ lórí mùsùlùmí ta ló kún sọ́nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ la ṣàlàyé hùn tó yẹ pé ó nífẹ̀ẹ́ sí ìborí gèfèrí lórí mùsùlùmí ó nífẹ̀ẹ́ sí àbí kó ní tẹ́sì lórí ẹ̀ pé mo fẹ́ káwọn ní wọ́n wí ni. ọ̀nà àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì an yu'ina al-kuffara ala al-muslimin òun ni kéèyàn ó ran gèfèrí lọ́wọ́ lórí àwọn mùsùlùmí bí ayé i'anatin bẹ̀yú yìí ti bá jẹ́ nínú lọ́wọ́ wa yakunu al-hamil lahu ala dhalik maslahatin shakhsiyya àmọ́ fún àǹfààní tí ẹni torí àǹfààní tó ń fẹ́ rí mẹ́ kìí ṣe pé ó dùn mọ́ kìí ṣe pé ó fẹ́ kí gèfèrí borí but nítorí ó ràn wọ́n lọ́wọ́ ó ní personal interest lórí ẹ̀ ojú pọ̀nà kejì nu àbí kó já sí pé n tó fà á tó fi ràn án lọ́wọ́ khawf ó lè jẹ́ pé ìbẹ̀rù ló sún débẹ̀ ó lè jẹ́ bẹ̀rù aw adawatun dunyawiyya baynahu wa bayna ma yuqatilu al-kuffar min al-muslimin àbí kó jẹ́ pé n tó sún débẹ̀ ìjà ń bẹ láàrin òun àti mùsùlùmí yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó sún òde bẹ́ẹ̀ nu so ìjà tí wọ́n ń bẹ lọ́kàn rẹ̀ òun ni olókun débẹ̀ ọ̀nà kẹta tó lè gbà wá nù yẹn ni pé ojú kan ẹlẹ́ẹ̀kejì nínú kọ́ yẹ pé ó ní personal interest lórí ẹ̀ àbí wọ́n pé bẹ́ẹ̀rù ló sún débẹ̀ àbí torí ìjà tí ń bá mùsùlùmí ń jà tẹ́lẹ̀ fahadul iyana irú ìrànlọ́wọ́ tó bá rí báyìí haramu ni wa kabiratun min kaba'ir dhunub ẹ̀ṣẹ̀ ńláńlá ni nínú àwọn gbáǹkọ́ gbé ẹ̀ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ló wà walakinnaha amaru ṣe sí báyìí laysat min al-kufr al-mukhrij min al-millah kò dépò ká ní kúfùrù ni tó gbé ẹ̀ jáde kú nínú Islam. wa min al-adillati ala hadhihi al-i'ana ghayr mukaffira inú àwọn ẹ̀rí táàrí tí ń tọ́ka pé irú eléyìí kò sọ̀rọ̀ dé káfìrí kí làwọn ẹ̀rí lórí ẹ̀ ما حكاه الإمام الطحاوي من إجماع أهل العلم wọ́n ní òun náà ni èyí tí ẹgbà wá tí a fa wa al-Imam at-Tahawi tán gbà wá lérí ìpanupọ̀ àwọn àfáẹ́sìn al-jasus al-muslim lórí mùsùlùmí tó ń ṣe tó jẹ́ informant la yajusu irú ẹni bẹ́ẹ̀ kò tọ́ kọtùlùhù fíyàn pa pípa lórí pé káàfìrí ni tabari ẹni tó jẹ́ mùsùlùmí àmọ́ informati ló jẹ́ fáwọn káàfìrí wọ́n ní wẹ́ni bẹ́ẹ̀ àlepa nípa pé apáǹpa péjọ fèrí ni
aw muqtadu ala ma hakahu Tahawi annahu ghayru murtad. ìtumọ̀ rẹ̀ ni pé ẹni yẹn kò jẹ́ murtad, kò jẹ́ ní nǹkan yẹn ò gbé jáde kó nínú Islam. wa mustanid hadha ijma wọ́n ní ìpanupọ̀ àwọn àfáà yìí ó fara ti nǹkan o. àwọn àfáà yìí fẹnu kò lórí nǹkan tí ò ní dalil. nítorí kí wọ́n yọ ilé yìí kúrò pé kò kí ń ṣe káfìrí, wọ́n ní wọ́n ní nǹkan tí wọ́n fara lé. ana Hatiba bin Abi Balta'a radiyallahu anhu qad jassa ala nabi sallallahu alaihi wasallam wa ala al-muslimin fi ghazwati Fath Makkah. wọ́n láàrin nìkan nù mùsùlùmí tó ń kẹ́ ní Hatib. òun náà jẹ́ informant fáwọn gbèfèrí Mẹ́kà, ó ti lọ fún àwọn kan nírò nígbàtí Ànábì sallallahu alaihi wasallam tó fẹ́ ja ogun Fatih Mẹ́kà, nítorí wọ́n lọ fún wọn nírò. fakataba kitaba ila mushriki Mẹ́kà, ó kọ lẹ́tà táwọn káfìrí Mẹ́kà àwọn mushrikun, ó ti kọ lẹ́tà kan sí wọn. yukhbiruhum fihi, ń fún wọn nírò lẹ́tà tó kọ yìí pé bimasiri nabi sallallahu alaihi wasallam ilayhi, Ànábì tí ń bọ̀ o, bẹ́ẹ̀ bá họ ní o, tí bọ́ǹbù lẹ́sì lọ wá ní ó jí kan mà tẹ́ pé súnmọ́ káwọn gẹ̀fẹ̀rí mọ́ káwọn kan Ànábì tí ń bọ̀, torí pé kò sí fóònù, kò yàtọ̀, kò jọ bí ayé ìsìn ní ìbá ti gbéra nísìn tó ló ń fẹ́ wọlé àwọn àfáà mọ́sá mẹ́rin ní àwọn mọ́ásínú tó fẹ́ lọ sí kan mẹ́ tẹ́nìkan bá ti mọ̀ ó kàn tẹ́sì ẹ̀ ní mẹ́sẹ̀jì ẹnìkan báyìí ń bọ̀ pàó yóò di náà ni yóò hàn jáde ni kó tó débẹ̀ ó ti lọ. síbẹ̀ nísìn àbíkó tó wá ti rí flashing báyìí dé ọwá rí flashing yìí wọ́n ti ń bọ̀ nù o tó ká tó ní àmọ́ tẹ́sì méjì ó ti fọ́ ọ̀hún ní flashing báyìí dé wẹ́ẹ́ ipò yín ló jáde ni. so òun ti wá sáré kọ́lẹ́tà pé Ànábì ń bọ̀ wá o. wa kana nabi sallallahu alayhi salatu wa salam qad akhfa ẹnìkan yìí naam wa kana nabi sallallahu alayhi wa sallam qad akhfa wajhata سيره لئلا تستعد قريش للقتال وكان دافع الحاتب رضي الله عنه لكتابة هذا الكتاب هو مصلحة شخصية ومع ذلك لم يحكم النبي صلى الله عليه وسلم بردته ولم يقيم عليه حد الردة فدل ذلك على أن ما عمله ليس كفرا مخرجا من الملة. wọ́n ní arákùnrin tó ń bó ti jẹ́ pé tó ṣe yìí náà ṣẹ́kọ́rọ̀ fún ọ̀ràn àbí ọ̀ràn lọ́wọ́ tó gbóhùn tó ṣe yìí náà torí pé ó jẹ́ káwọn Quraysh kán lọ pèpè àkàlẹ̀ fún ogun. bóyá wọ́n lè mọ́ pípẹ́ àkàlẹ̀ tẹ́lẹ̀ àmọ́ information tó wá lọ́dọ̀ wọ́n lè pípẹ́ àkàlẹ̀. wọ́n ní kí ló sún débẹ̀, wọ́n ní kí ló sún ẹni yìí débẹ̀ nígbà tí wọ́n gbà mú wọ́n wá bẹ̀ pé kí ló sún débẹ̀. wọ́n wá rí i pé ó ní personal interest ni torí àǹfààní tiẹ̀ ni. wọ́n ní torí pé ó sì láwọn fámílì kọ̀ọ̀kan Mẹ́kà ẹ̀wò ó wá pẹ́ tó sáwọn fámílì ẹ̀ pẹ́tọ̀ Ànábì tí ń bọ̀ o ẹjúbọ ìhòòrò bó làwọn tọ̀ wọ́n ti wá gbọ́ tí wọ́n ti káwọn náà sọ fáwọn ọ̀rẹ́ wọn àwọn mẹ́ta lọ́rẹ́ bẹ́ẹ̀ tọ̀ lágbájá mo ti gbọ́ nísìn lẹ́tà nísẹ̀dé àyín náà ni ó yá ó ti fún ọ ní information
wọ́n ní tó ti bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam kò dájọ́ lérí ẹni yìí pé kèfèrí ni anabi ò dájọ́ lérí ẹ̀ pé kèfèrí ni. wọn ò sì gbé dájọ́ lé lérí yẹ pé wọn ò fún ní wọn ò pa nípa pé ó ti kéde yìí ó jáde kúrò Islam wọ́n ń torí léyìí a jẹ́ sí pé àwọn nǹkan tó bá jọ báyìí tó jọ báyìí fẹ́ pé torí pé interest òun ní fúnra ẹnìkan láì ṣe pé ó wù ú káwọn gèfèrí borí mùsùlùmí kìí ṣe kó fẹ́ dunnú ó fẹ́ káwọn mùsùlùmí gèfèrí torí tiẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ nìkan ti mẹ́mẹ́ àbáwọn nǹkan míì bí bẹ̀rù àbí torí pé ẹni yẹn ó lẹ́nìkan tẹ́ pé ọ̀tá ń bẹ láàrin òun àti mùsùlùmí irú eléyìí wọ́n ní kò dépò kúfúrú wallahu ta'ala a'lam bis-sawab wa hadha kulluhu innama huwa في حق ما كان مختار لذلك أما من كان مكرها أو ملجها إلى ذلك إلجاء اضطرارية كما خرج من الكفار لحرب المسلمين مكرها ونحو ذلك فلا ينطبق عليه هذا الحكم لقوله سبحانه تعالى وإلا أن تتقوا منهم تقى وهذا كله gbogbo ìta ń sọ yìí náà tó bá jẹ́ pé ipò ẹni tẹ́ pé òun ló ṣẹ̀ṣẹ̀ báyìí àmọ́ tó bá jẹ́ tó jẹ́ pé kìí ṣe pé òun gangan ló mọ̀ọ́mọ̀ ló fẹ́ ṣe bẹ́ẹ̀ sẹ́pẹ́lẹ̀ yìí fún rẹ̀ ló mú lẹ́tà tó kọ́ òun ló ta lẹ́tà fúnra rẹ̀ fún fẹ́ ṣe báyìí bọ̀tà àwọn míì wá ń bẹ̀rẹ̀ pé tí wọn ò rí báyìí tí wọ́n ní pé wọ́n jẹun pa ni ó yá àfihàn nísìn ó yá lọ sọ fún wọn tó o bá sọ fún wọn á tẹ̀lé ọ yá mú adébídán wà wọ́n sì yà gbé bọ́sẹ̀ ọlẹ́gbẹ̀ẹ́ báyìí ó yá mú adébídán wà ṣe pé wọ́n bá ti lọ báyìí dé wọ́n dáhùn ọ̀bọ̀n wọn ni ṣe pé wọ́n jẹ léyìn ń pa ni ẹ tó wá jẹ́ pé wọ́n jẹ ń pa àbí ìnira kankan irú ẹni bẹ́ẹ̀ ìdájọ́ rẹ̀ àgbèrè ìdájọ́ pé wọ́n jẹ nípa ni kọ́lá kò ní jẹ́ lẹ́sẹ̀ òun ò ní jẹ́ lẹ́sẹ̀ rárá nítorí pé wọ́n jẹ ń pa ni torí kọ́ lọ́wọ́ bá sọ nípa ni pé illa an tattaqu minhum tuqa àyàfi tó wáyé pé ẹ̀ ń páyà lórí wọn nìkan lókù yóò lò tó court sílẹ̀ yìí òun náà ni àwọn ọ̀nà tí èyàn máa ń fi àlùwàláhù hàn tó jẹ́ kúfúrù sísì dáhùn kò fẹ́ bẹ́ẹ̀ tí a bá gbàgbé àríkú méjì la ló pín sí àwọn ọ̀nà tí a máa ń fi ìfẹ́ hàn sí yàn ta ní haramu ni a ní kan ó mú ìyàjáde kó ní Islam a ní kan kò mú ìyàjáde kó ní Islam àwọn èyí tó mú ìyàjáde kó ní Islam lákàáyí tó fi dórí méje wọ́n ní al-qismu thani ìpín ẹlẹ́ẹ̀kejì al-muwalatu al-muharramatu ghayru al-kufriyya èyí tó yẹ pé ìsàfihàn alwala sáwọn èèyàn tí ó lẹ́tọ̀ọ́ káfí hàn sí àmọ́ kò gbéyàn jáde fóònù ìsìlámù tiẹ̀. hunaka madahirun wa amthilatun min alwalahi almuharram wọ́n láti torí àwọn míì bí àwọn àpẹẹrẹ mi báyìí àtúní alladhi huwa diddul bara tẹ́pẹ́ òní ìdàkejì bara la tukhriju sahibahu min al-islam tẹ́kọ̀ kò mú ẹ̀ jáde kó ní islam tí ẹ bá ṣe rú ẹ̀ kò lẹ́tọ̀ọ́ walakinnaha muharrama àmọ́ haramu ni kama sabaqa wa hiya kathira gẹ́gẹ́ bá ti sọ bí ẹ pé ó pọ̀ ahammuha àwọn tó gbajúmọ̀ bẹ́ẹ̀ ni pé muhabbatul kuffar kéèyàn ó nífẹ̀ẹ́ gèfèrí wa ittikhasuhum asdiqa ẹ̀yẹ́ kà mú wọn lọ́rẹ̀ẹ́
tí wọ́n jọ rìn lásán wọ́n nù eléyìí pé ẹnu fẹ́ pé akànjọ rìn haramu ni àmọ́ kò bújáde kó ní Islam. Allah bá sọ́nà al-Qur'an al-Karim Allah ni la tajidu qawman yu'minuna billahi wal yawmil akhir yuwadduna man hada Allah wa rasulahu walau kanu aba'ahum aw abna'ahum aw ikhwanahum aw ashiratahum ulaika kataba fi qulubihim al-imana wa ayyadahum bi ruhin minhu ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون. من لي من كسر الكافر شوف أجبان الله قل الله لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر نبي نكان tí ó lóhun nífẹ̀ẹ́ ọlọ́run òun sì nífẹ̀ẹ́ àtóhun tí ó lóhun nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọba òun sì nígbàgbọ́ pẹ̀lú alìkìyàmà yuhadduna man hadda Allah wa rasulahu ní irú ẹni bẹ́ẹ̀ tí mo wá nífẹ̀ẹ́ ẹni tó gbógun ti ọlọ́run àtànẹ́bì rẹ̀ kọ́dà bẹ́ẹ̀ ni ẹ bá jẹ́ mọ̀lẹ́bí wọn ẹ bọ́lọ̀ ti sọ gbàtọ́lọ́run sọ pé kọ́dà bó ti bàbá rẹ̀ ni ẹwọ ẹ̀sìn bó ti àbáyàn ló kórìíra ọlọ́run ló kórìíra nábì ọ̀gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ nífẹ̀ẹ́ tí ẹ máa ní síyàn tí ẹ mọ nífẹ̀ẹ́ lápẹ́já ẹ sáà mọ̀ fẹ́ kò dí ẹ̀tọ́ bàbá sọmọ lọ́wọ́ ẹ̀tọ́ bàbá sọmọ ẹ̀tọ́ pé ọ tara wọn jáde ni àmọ́ kò gbọ́dọ̀ sífẹ̀ẹ́ nú ọlọ́run ló kú wí bẹ́ẹ̀ kọ́nà bó ti àbá wọn ọmọ wọn náà dánrú ẹ̀wò wọn ní nífẹ̀ẹ́ wọn àbẹ́ àwọn ọmọ ìyá wọn àbáwọn mọ̀lẹ́bí wọn àwọn tó bá ṣe báyìí àwọn náà nípa wọn ní máa ní o. bákan náà àkórí àyà mi náà nù Al-Qur'an Karim وقال تعالى أراني قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه olùwàní àríkọ́ṣe dáadáa ń bẹ fún yín látọwọ́ Ibrahim والذين معه àtàwọn tí wọ́n kún Ibrahim lọ́wọ́ tánbà Islam إذ قالوا لقومه nígbàtí kọ̀ọ̀kan wọn sọ fáwọn ọjọ́ wọn pé inna bura'u minkum kálukú wọn ní sọ fún mọ̀lẹ́bí wọn Ibrahim sọ fún mọ̀lẹ́bí jẹ pé inni bari'u minkum àwọn tọ̀hún náà ń sọ fún mọ̀lẹ́bí wọn pé àwa náà bọ́ lọ́wọ́ yín o abọ́pábọ́sẹ̀ níbi tẹ́ǹsẹ̀ àtẹ̀yìn gangan wàbádà baynana wa baynakumul àdáwà kódà ìfẹ́ kan ò sí láàrin wa ẹ̀wù kan ìfẹ́ kan ò sí láàrin wa mọ́ dúpẹ́ ọ̀tá àràmàrà wa tẹ́lẹ̀ sí o wal baghdha abadan àti ìbínú ara ẹni tí ó mọ̀ lọ títí hatta tu'minu billahi wahda níjọ́ tí ó tó dúó sáàrin wọ́n ti jífẹ́ ó tó wà sáà ní bínú ara wa mọ́ ó dìjọ́ tẹ́yìn náà bá nífẹ̀ẹ́ sọ́lọ́ ní ó dìjọ́ tẹ́yìn náà bá nígbà púpẹ̀ lọ́lọ́ ẹ̀wọ̀ léyìí náà àwọn léyìí àwọn mí ò ní kó rọrùn bá wọn o torí pé ìlú àwọn o ẹ̀gbọ́n àtàbúrò báwọn ti bá wọn ẹ̀yìn náà lẹ́ni tẹ́ fi jọ anabi Ibrahim ní kẹ́kọ́ sí yìí Ibrahim bóòlù náà ẹ̀gbọ́n àbúrò iwájú ilé ìyálé àbákọ́ kí làwọn àwọn tọ́lọ̀ ní ẹjọ́ nù ẹ̀yin gan náà ń bá wí
ẹ̀yin kan tẹ́ pé gbogbo fámìlì pápátá káfíìrì ni wọ́n ẹ̀yin kan náà ń bá wí wọ́n ní kẹ́ jọ Ibrahim ẹ̀sùn wà ní Muhammad náà àwọn tó rọ kiri káyì pátápátá ní mọ̀lẹ́bí káfíìrì làwọn náà àwọn tán ní ẹjọ́ náà nìyẹn sukọ́nà kó sàmọ̀nà wa sòtí ẹ̀ bá ń fìfẹ́ hàn sí àwọn ẹni báyìí kúfúrò ni àmín eléyìí ni alwalahu muharrama irú wàláwò báyìí ìwọ ni àmọ́ àfáàní pé irú eléyìí tí ò bá jù bá ń lọ kò gbé ẹ̀ jáde kú nínú Islam ó sì lè mú ìyàwó náà lọ́n ó lè mú ìyàwó náà lọ́n o tó Ànábì sallallahu ó ní la yuhibbu rajulun qawman illa jaa ma'ahum yawm al-qiyamah alẹ́ níbi ẹnìkan ò ní nífẹ̀ẹ́ àwọn ọjọ́ kan o ẹ̀ ní nífẹ̀ẹ́ àwọn ọjọ́ kan o àfi kó jẹ́ pé tó bá di jọ́ àlìkìyàmà tí wọ́n bá ti ka àwọn ọjọ́ tó nífẹ̀ẹ́ òun ni wọ́n ló di tẹ̀lé wọn ni òun lè láàmú fi jẹ́ kéde wo pé kí ẹ̀mẹ́ ní tẹ́lẹ̀ pé ó fẹ́ ẹ láti ọlọ́run ẹlòmíì fẹ́ràn àwọn bọ́ọ̀lù bá gbogbo àwọn Ronaldo ẹwọ́n náà ẹ kéṣì ra yín bá plantain ṣe èyàn lè yọ èyàn ti ẹnu ọ̀rọ̀ àwọn búnà bá sílẹ̀ òun ò jẹ́ ẹ̀ ti ẹ òun náà láwọn ti ẹ̀ ọlọ́run sáà mọ́yìn wà láì ẹkẹ́ sáà ní ẹwà díẹ̀ àlè kìámà ọwọ́ bàbá ń tèwá ní o Ànábì ló wí bẹ́ẹ̀ Ànábì ní almaruhu ma'a man ahaba yawm al-qiyamah tó bá díẹ̀ àlè kìámà àwọn tó bá nífẹ̀ẹ́ sí àwọn olólùfẹ́ rẹ̀ ibi tẹ́lẹ́jọ wà lè jẹ́ kéde rẹ̀ ó pé èyí mọ́ mọ́ àwọn tí yẹn máa ń nífẹ̀ẹ́ ni àwọn àfáà súnmọ́ nífẹ̀ẹ́ wọn ní ti ànábì Muhammad ó bá ní fi ànábì tànábì dájú àlìjẹ́nà ni ẹnìkan sọ máa ń gbọ́n ní fi ànábì ni almaruhu ma'a man ahaba yawm al-qiyamah tó lọ nífẹ̀ẹ́ wa ibi tàbá lọ wà bó wọn bá lọ ní fi ànábì àmọ́ jẹ́ǹsì àbí kò ní sí péńté káńté oníbẹ̀rẹ̀ mi rẹ̀ àbí Ronaldo ẹnu mi fẹ́ràn wọn akọ́rà ẹbí tọ́lọ́ mi fẹ́ràn wọn dé wàláì ẹ̀ sì ni gbogbo mọ́tò rẹ̀ yóò lẹ̀ mọ́ ni aṣọ wọn ni ó máa wọ̀ ẹ kéṣìra yín o so bí súnà tí ọba ti débẹ̀ wọn yáajá rẹ gbà lọ́wọ́ wọn sọ́díjáde kìámà àwọn tó nífẹ̀ẹ́ sí jùnú lọ́ fi ń wọ́sọ wọn tí wọ́n á ní sí ọ̀nà kó sàmọ̀nà wa so ìfẹ́ lágbára púpọ̀ a ti gbọ́ kọ̀ǹtró rẹ̀ wallahi a gbọ́ kọ̀ǹtró rẹ̀ abiola ọba balẹ̀kẹ́ ọlá mọ́sà mọ́ ẹni kọ̀ọ̀kan adó tó wa sọ́nà ojú ọ̀nà tó tọ́ wa sallallahu ala nabiyyina Muhammadin wa ala alihi wa sahbihi wa sallim. أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا